ẹ̀fọ́ àtàkàrà. Ẹ̀kú iṣẹ́. Ẹ má bínú ọ̀rọ̀ tí mò ń sọ pé ṣùgbọ́n tí báwọn parí ọ̀rọ̀ Yusufu fún ara ẹ̀ òun ló jẹ́ kí òun fẹ́ kọ́rọ̀ yìí jáde. Mi ti ní fẹ́ máa sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ báyìí mọ́. O tó ò lè blackmail wa kó wá òbí ká wá dákẹ́ fún ẹ. O lè blackmail wa. Pàápàá jùlọ èmi ò lè parọ́ mọ́ mi kí wá dákẹ́. Wọ́n fẹ́ sọ mí di ọ̀tá Americans, àfẹ́tọ̀ Americans di ọ̀tá mi never. Now, bail condition Yesaloonaka tí adájọ́ fún according to mo ṣe gbọ́. Ẹ bá tẹ love flag and share one flag lélẹ́yìí o. Eléyìí tó ṣẹlẹ̀ sí flagging. Flagging lélẹ́yìí ẹ bá tẹ love flag and share. Mo ń bọ̀ lórí ọ̀rọ̀ DSS máa débẹ̀ nsìn. Tó ti padà wá. Ẹ bá tẹ love ẹ máa gbẹ ẹ kọ́ love flag and share ẹ jọ̀ọ́. Ibi ò tọrọ ló délẹ̀ yìí o. Ẹ bá máa tẹ love like and share. Bí Yesaloonaka ṣe kú òun bẹ́ẹ̀ mo fẹ́ sọ yìí. Àtàwọn nǹkan tó ṣẹlẹ̀ ìjọ tí Yesaloonaka tó fẹ́ kú òun bẹ́ẹ̀. But Yusufu ó ti padà rí pé kéèsì yẹn òun ò lè kò sọ́nà bẹ́ẹ̀ mọ́. Ó dẹ̀ ti àti gbogbo èèmọ̀ ẹ̀ ló Yesaloonaka. Àdẹ̀dúgbò lọ́dọ̀ Ọlọ́run àti bàbá Mudiru táwọn náà dúró pé kí àlàáfíà jọba. Àdúgbò àwọn tọ́lọ́hún lò àdúgbò lọ́dọ̀ tiwọn náà. Ṣùgbọ́n má sọ fún ayé pé wọ́n lo release Yesaloonaka ìwọ kọ́. Má sọ fún ayé pé wọ́n lo release Yesaloonaka ìwọ kọ́. Ọlọ́run làkọ́kọ́ ló jẹ́ pé ọjọ́ tí wọ́n release Yesaloonaka ẹ lọ orí péèjì mi. Mo kọ síbẹ̀ wípé Alhamdulillahi Rabbil Alamin, Yesaloonaka have been released. No be our power, it's Allah, it's Almighty Allah. Hello, repeat him, mo sọ nìyẹn. Agbára wa kọ́ Ọlọ́run ló Yesaloonaka. Ṣùgbọ́n Ọlọ́run lo àwa last man standing. Ọlọ́run lo last man standing ló ní sábà bíbí Yesaloonaka ṣe jáde. Mo dẹ̀ wá sọ lé ní. Àdẹ̀ ṣe nítorí nǹkan kan, a ṣe nítorí liwaji Allah àti Hubu Sheikh Adam àti Sheikh Habibullah. Yesaloonaka kò la ṣe fún. A ṣe nítorí Ọlọ́run, a dẹ̀ ṣe nítorí ìfẹ́ tí a ní sí bàbá wa Mudiru Markaz. Ẹjọ́ bá tẹ love like and share, bá tẹ love like and share. Now, ìgbà tí ó di wípé wọ́n fún Yesaloonaka ní bail, gbàtọ́ fẹ́ gbọ́ sí remind because ó wà available. Ọjọ́ tí wọ́n arrest Yesaloonaka on the 13th, ọjọ́ Thursday, no arrest Yesaloonaka. Wọ́n gbé lọ sí kóòtù ní ọjọ́ Monday. Nígbà tó ń gbé kóòtù lọ́jọ́ Monday, adájọ́ ní kí wọ́n lọ remind ẹ̀ níjọ́ Monday yẹn. Okay, agbé lọ́yà dìde. Àwa last man standing la gbé lọ́yà dìde. Gbogbo ẹni mo fi sọ. Gbogbo àwọn bàbá tí wọ́n dìde fún àtúnṣe ní Markaz gbogbo aládùúgbò lọ́wọ́ yín o. Ṣùgbọ́n kò sí Markaz kankan tó gbé lọ́yà dìde fún Yesaloonaka. Àyàfi bàbá wa Mudiru Markaz ló padà fún wa ní support. Bàbá wa Mudiru Markaz ló padà fún wa ní support. Mo dẹ̀ máa sọ̀rọ̀ díbẹ̀. Àwa la gbé lọ́yà wa ló file fún bẹ́ẹ̀lì Yesaloonaka ní ọjọ́ Monday la gbé bẹ́ẹ̀lì yẹn wọlé. Nígbà tó di ọjọ́ Tuesday, wọ́n grant Yesaloonaka ní bẹ́ẹ̀lì pẹ̀lú condition mẹ́ta. Tí mo dẹ̀ mọ̀ wípé condition lẹ́kẹta yẹn àwọn Yusufu ni wọ́n fi kún. Àkọ́kọ́, wọ́n ní kí Yesaloonaka lọ mú ṣọtí wá tó máa jẹ́ level 16. Number 1. Èyí tí mo sọ yìí, báyìí ni mo sọ̀rọ̀ kóòtù mi sọ̀rọ̀ kóòtù ní tí mo gbọ́ ni mo ń sọ. Tí mo gbọ́ ni mo ń sọ. Kò dẹ̀ sí ló kọ́ mi, Yesaloonaka ò rán mi iṣẹ́. Kò rán mi iṣẹ́. Bẹ́ẹ̀ torí eléyìí, ẹni ẹ̀ release Yesaloonaka mọ́. Alálàńlá. Mo mọ kíní kan dájú wípé bẹ́ẹ̀ ṣe gbà pé ẹ jẹ̀bi
Mudir Markaz bẹ́ẹ̀ náà ni Yesaloonaka náà gbà pé òun náà sọ̀rọ̀ jù làwọn yìí náà gbà pé gbogbo alájọ sọ̀rọ̀ jù. So that àkọ́kọ́ ni wípé level 16 ní ṣọ́ọ̀tì Yesaloonaka àtẹni tó bá ní ilé ní Òṣogbo pẹ̀lú C of O tílé ẹ̀dẹ̀ ní building plan. Èmi dẹ̀ ti sọ kíní kan fún àwọn èèyàn mi inú group. Mo ní mímú tó mú Yesaloonaka yìí o, mo ní bail condition ẹ̀ máa ní agbára. Mo ní ẹ̀dẹ̀ lọ gbà wípé agbára wa nínú group yẹn ò ká bail condition Yesaloonaka. Kótó gbọ́n gbé lọ kóòtù ní o, lèmi tó fẹ́ fún ọ. Torí mo ti mọrú kéèsì yẹn tẹ́lẹ̀ pé ẹni tí wọ́n bá mú pẹ̀lú bench warrant lákọ̀ọ́kọ́ tó má fi lè gbà béèlì ẹ̀ pẹ̀lú ẹ tó bá lórúkọ nínú ìlú ìyẹn náà kọ́kọ́ ṣe fún wa. Nígbà tó máa tún múlẹ̀ kejì pẹ̀lú bench warrant bail condition yẹn máa ní agbára. So bail condition yẹn mo ní agbára wa ò lè ká o. Ẹ jẹ́ ká tètè pé àwọn olólùfẹ́ Markaz àwọn tó mọ̀ tí wọ́n nífẹ̀ẹ́ Markaz tó dẹ̀ ń gbé Nàìjíríà àwọn ló lè bá wa ṣe kinní yìí o. Mo ní sọ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún àwọn èèyàn ṣùgbọ́n àwọn pé ẹ mẹ́ka da àwọn èèyàn láàmú tala fẹ́ pè kíníkan. Nígbà tí wọ́n ní bail condition yẹn tí wọ́n fún ní bail condition Tuesday àwọn èèyàn wa àgbìyànjú pé báwo la ṣe fẹ́ meet up pẹ̀lú level 16 àtẹni tó bá ní C of O àti building plan. Ẹlẹ́ẹ̀kẹta wọ́n lè pé wọ́n máa gba international passport Yesaloonaka torí pé wọ́n ti parọ́ fún wọn nílé ẹjọ́ wípé àwọn kan fẹ́ gbé Yesaloonaka travel tèmi ò máa tó gbé travel. Kò sẹ́ni tó fẹ́ gbé Yesaloonaka travel wallahi tallahi subhanahu wa ta'ala anybody gbé travel. Ṣùgbọ́n wọ́n lọ sọ fún wọn nílé ẹjọ́ wípé wọ́n fẹ́ gbé travel kan gba international passport wẹ̀. Àbúrò Yesaloonaka ni wọ́n pè láti Èkó ló mú international passport Yesaloonaka lọ bá wọn lóṣogbo. Lahanatullahi alal kasibi. Ok, àwa ń wáṣọ tí level 16 àtẹni tó ní ilé ní Òṣogbo pẹ̀lú sí ọ̀fọ̀ láti lè fi yọ ọmọ ìyá wa kúrò nínú ọ̀fìn. Àwa gbìyànjú gbogbo agbára wa ìjọ Tuesday meet up, ọjọ́ Wednesday meet up. Àwa ṣe meeting ìjọ Wednesday. Èmi ni mo sọ fún àwọn èèyàn wípé ẹ wo bí ẹ má ẹ̀ka tanra wa o. Ṣé tí a bá fẹ́ kí Yesaloonaka máa pẹ́ ń bẹ̀ yẹn ẹ jẹ́ kí a pe Mudiru torí pé ààrẹ yàn tó fẹ́ support wa inú gbogbo àwọn tí wọ́n jẹ́ Markaz youth tó àti ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yẹn. Àwa ní kí a pe Mudiru má padà wá pe Mudiru ẹ̀mí gígùn àlàáfíà tí ò ní bóṣì tán ọlọ́ba fún bàbá Mudiru Markaz pẹ̀lú condition bàbá yẹn. Àwa pè wọ́n wallahi tallahi bàbá yẹn ní àwọn ò gbọ́ kankan nípa ọ̀rọ̀ kéèsì yẹn mọ́ láti bí ọdún méjì láti bí ọdún kan. Àdẹ̀mọ́mọ́ máa sọ fún Mudiru Markaz torí ọ̀rọ̀ yìí gbogbo ayé ti mọ bó ṣe bẹ̀rẹ̀ gbogbo ayé gbọ́dọ̀ mọ bó ṣe parí kí ayé má rí àwa kan ní ẹni ibi kọ́ máa wá padà rí Yusuf lẹ́ni ire. Ayé ó lè ṣe ẹjọ́ dá o ṣùgbọ́n Ọlọ́run ò ní ṣì dá. Ṣùgbọ́n òdodo tó wà lábẹ́ ọ̀rọ̀ yẹn lèmi ń sọ fún ayé yìí. Òdodo tó wà lábẹ́ ọ̀rọ̀ yẹn lèmi ń sọ fún ayé yìí. Àwa pè Mudiru Markaz bàbá ibi tọ́rọ̀ dé dúró báyìí ọ̀rọ̀ Yesaloonaka o a nídìí ìrànlọ́wọ́ yín. Ọlọ́run bá a ṣe dára fún bàbá Mudiru. Ọlọ́run máa kọjú pa bàbá Mudiru. Èmi kíkọ́ tàlàfẹ́ ọlọ́ba ẹ bá mi tẹ love like and share wọ́n bàbá Mudiru. Wallahi tallahi súnmọ́ billahi ọjọ́ Wednesday la pé bàbá Mudiru. Ọjọ́ Wednesday náà ni bàbá Mudiru ni wọ́n connect wa mọ́ ẹni tó máa ṣe onídùúró fún Yesaloonaka lóṣogbo. Bàbá Mudiru connect wa. Level 16 là ń wá pẹ̀lú àánú Ọlọ́run àtàtìlẹ́yìn bàbá wa Mudiru wallahi level 17 lè àrí. Level 17 òun la padà rí pẹ̀lú àánú Ọlọ́run àti ìkúnlọ́ bàbá Mudiru.
bàbá Mudiru tí wàá fún wa lẹ́ni tó ní sí ọ̀fọ̀ àti building plan lóṣogbo. Ẹ má gbàgbé ọjọ́ Thursday mi gbàgbé déètì ìjọ yẹn ẹni bá wọn ti déètì ìjọ yẹn náà àwọn èèyàn wa ẹ lè send déètì ìjọ yẹn sí mi. Ok ọjọ́ yẹn ẹni tó wá ní sí ọ̀fọ̀ wa wá sí court pẹ̀lú sí ọ̀fọ̀ ẹ̀ ó wá sí court. Nígbà tó wá sí court ẹni yẹn dẹ̀ tẹ́ndà sí ọ̀fọ̀ ẹ̀ ẹni tá a sọ yìí àpàṣọ bàbá Mudiru mọ́ o tó bá ń gbọ́ bóyá ọmọ máa gbọ́ lórí program báyìí. Ṣùgbọ́n ẹni tí ó jẹ́ level 17 tí bàbá Mudiru padà fún wa ilé ẹjọ́ bẹ̀rẹ̀ level 16 bàbá Mudiru fún wa lẹ́ni tó jẹ́ level 17 ẹ bá tẹ love like and share love like and share. Ok ẹni tó wá ní sí ọ̀fọ̀ nígbà tó délé ẹjọ́ ó gbé sí ọ̀fọ̀ ẹ̀ lẹ̀ báyìí àti building plan yẹn láì mọ̀ pé gbogbo ọjọ́ tó ti kọ́ ilé ẹ̀ tó ti ní sí ọ̀fọ̀ lé kò mọ̀ pé sí ọ̀fọ̀ tó wọ́n nílé gèǹgé ni wàláì ó tẹ́ndà ẹ̀ ní kóòtù báyìí wọ́n sa sí ọ̀fọ̀ yẹn wò báyìí wọ́n rí wípé gèǹgé ni sí ọ̀fọ̀ yẹn ẹni yẹn jókòó sí ilé ẹjọ́ báyìí ó dẹ̀ bú sígbe kẹlẹ́mọ́ tó ṣẹlẹ̀ wẹ̀rẹ̀ Yesaloonaka yìí ó bú sígbe nígbà tó bú sígbe ọjọ́ Wednesday táìmù ti lọ nígbà tó máa di ọjọ́ Thursday ìyá kẹsẹ̀ ti you are welcome nígbà tó máa di ọjọ́ Thursday àtúbẹ̀rẹ̀ sí ní wẹ́lò míì a lè pe Mudiru mọ́ tó dà fẹ́ kọ́ ẹ̀mí bàbá sókè ẹni táwa rí jọ Thursday ó ṣetán àti ṣe èèyàn méjì láàrin jọ Thursday tó fẹ́ ṣe tó fẹ́ gbowó we are ready to pay them. Tí àwọn ènìyàn bá ti lè wá sí kóòtù báyìí tó bá ti lè yọjú sí kóòtù wọ́n máa fíìlì fọ́ọ̀mù kan ní kóòtù tó bá ti fíìlì fọ́ọ̀mù yẹn wọ́n wá ní wọ́n fi fóònù nọ́mbà wọn lẹ̀ wọ́n dẹ̀ máa fi photocopy dọ́kúmẹ́ǹtì yẹn lẹ̀. Ẹnìkan wà nílé ẹjọ́ yẹn tí mo forúkọ bò láṣìírí tí mi fẹ́ dárúkọ ẹ̀ tó ń ṣiṣẹ́ fún àwọn Yusuf nínú àwọn rẹ́gísítà yẹn ẹni yẹn lè máa kó gbogbo dọ́kúmẹ́ǹtì yẹn wá fún tí ẹni yẹn bá fi lè fíìlì fọ́ọ̀mù báyìí tó bá fi lè fi nọ́mbà ẹ̀ sí báyìí tó bá lọ pé òun lọ kó dọ́kúmẹ́ǹtì wá báyìí àní rí ẹni yẹn mọ́ ẹnì kìíní wá bẹ́ẹ̀ ẹnì kejì wá bẹ́ẹ̀ ẹnì kẹta wá bẹ́ẹ̀ tó bá fi lè lọ báyìí wọ́n máa pe ẹni yẹn lórí aago wọ́n á ní pé kẹ́ni yẹn má dúró pé Yesaloonaka máa sá lọ ló fà á tí a fi rí bẹ́ẹ̀lì Yesaloonaka gbà ló fi ń pẹ́ ẹ máa wẹ́n tó lóun lòun yọ̀ǹda Yesaloonaka o kẹ́lẹ́ mọ̀ pé aláburú làwọn èèyàn àtibọ̀tán lójú o tẹ́ni ẹ bá ti wá lọ àtúbẹ̀rẹ̀ sí ní wẹ́lò míì nígbà tó dijọ́ Friday àwọn lọ́ọ̀yà wa odidi ọjọ́ mẹ́wàá ni wọ́n lò ní Òṣogbo láti Èkó lọ sí kúrò odidi ọjọ́ mẹ́wàá so that lọ́ọ̀yà wa àfúlówó ojoojúmọ́ lórí pé wà lóṣogbo kò lè kó lóṣogbo ok ọjọ́ Friday to meet up ló fi padà tó di ọjọ́ Monday nígbà tó wá di ọjọ́ Monday yẹn Ọlọ́run wa bá wa ṣe àwa ti rẹ́ni tó fẹ́ ṣe fún wa ó cháàjì wa ní owó mi lè sọ̀rọ̀ ọ̀rọ̀ eléyìí máa kí ẹ lè lọ gbé wàhálà tí nìyẹn àrẹ tó fẹ́ ṣe fún wa tó náà máa ṣe fún wa torí owó inú ẹni kọ́ sí Yesaloonaka lákọ̀ọ́kọ́ náà tó kọ́ sí Yesaloonaka lákọ̀ọ́kọ́ tó ní mo ṣe torí Ọlọ́run àwọn náà gba owó ok eléyìí àjọ negotiate kó tó wá di wípé ọjọ́ Monday tó máa release Yesaloonaka yẹn ni a wá gbọ́ lẹ́nu ìkànnà àwọn rẹ́gísítà yẹn tó sọ fún àáfàá wa Sheikh Juma wípé ẹ fura o àwọn DSS wà around wọ́n fẹ́ gbé Yesaloonaka o lahanatullahi alalikasibi ipe àwọn DSS tó ti wà around o
tí wọ́n fẹ́ gbé Yesaloonaka o tó máa fi lè release ẹjọ́ Monday yẹn o. Ìyẹn ló fà á tí mo fi update sórí page mi pé why DSS again. Nígbà tó wá di wípé ọjọ́ Monday yẹn rẹ́gísítà yẹn wá sọ fún àáfàá wa Juma wípé tí wọn bá fẹ́ kí DSS gbé Yesaloonaka, rẹ́gísítà ló sọ bẹ́ẹ̀ o, ẹ̀rí wà o pé tí wọn bá fẹ́ kí DSS gbé Yesaloonaka kí wọ́n fún àwọn olówó káwọn fún Yesaloonaka káwọn fún àwọn DSS. Ní àáfàá wa Sheikh Juma wọ́n wá send 50,000. Wọ́n send 50,000 sí àkáǹtì ẹni rẹ́gísítà yẹn. Rìsíìtì ẹ wà lọ́wọ́ mi o, orúkọ ẹni tó dábàá lórí ẹ wà lọ́wọ́ mi o. Rìsíìtì owó yẹn wà lọ́wọ́ mi. Ṣé yìí rìsíìtì owó yẹn wà lọ́wọ́ májà gbọ́dọ̀ lọ́wọ́ àbẹ́ ó wà lọ́wọ́ mi. Ṣé yìí mi ò ní fi hàn ayé mo kàn máa fi hàn yín díẹ̀ ni. Rìsíìtì owó yẹn wà lọ́wọ́ mi. Ẹ má yẹ pé òun lè léyìí. Rìsíìtì owó yẹn lè léyìí. Rìsíìtì owó yẹn lè léyìí. Báńkì tó fi gbọ́ owó yẹn òun ni Sterling Bank. Rìsíìtì owó yẹn lè léyìí. Òun lè léyìí. Tó yẹ rìsíìtì owó yẹn lè léyìí. Ẹni tó yẹ rẹ́gísítà yẹn ló gbà pé owó àwọn DSS òun lè léyìí. Confirm. Tó yẹ òun lè léyìí. Ok. Nígbà tí wọ́n gbọ́ pé àwọn DSS tó fẹ́ gbé Yesaloonaka, ìdààmú bá tún débọ̀ tá wa pé DSS again ni mi ò fi wọn ayé mo kàn flash ẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ kò jù bẹ́ẹ̀ yẹn lọ wọ́n á gbé àbí àkọlọ́mọ parọ́ irọ́ kọ́ lélẹ̀. Ok, nígbà tí wọ́n gbọ́ bẹ́ẹ̀ pé àwọn DSS tó fẹ́ gbé Yesaloonaka, kí ló ẹ fẹ́ pa ọmọdé yìí ní ṣe fẹ́ pa ni kí ló ṣe fún yín torí ẹ bọ́ tá ń sìn ẹ̀ ń pì tẹ́ lójú ara ibi kan sọ pé ẹ̀yin lẹ fi Yesaloonaka lẹ̀ ẹ̀yin kọ́ o. A gbà pé wọ́n bá yín parí ìjà láàrin ẹ̀yin méjèèjì ni wọ́n bá yín parí ìjà ṣùgbọ́n má sọ pé wọ́n lọ fínú fídọ̀ fi Yesaloonaka lẹ̀. Tí o bá sọ pé ohun tó sọ lánàá àwa náà ní sọ tá a sọ lẹ́nu o ò lè parọ́ mọ́ wa káwá fi ẹ́ lẹ̀ wọ́n fẹ́ sọ wá léèyàn burúkú pẹ̀lú àwọn èèyàn tí wọ́n sùn tí wọ́n wo wàláì tàláì nínú àwọn tó ń ṣe mítìnì lórí ọ̀rọ̀ Yesaloonaka. Mo rí èèyàn kan tó dẹ̀ gbéyàn mi tó bú sí gbé lórí ọ̀rọ̀ Yesaloonaka. Kódà ààrẹ tí iṣẹ́ fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ nítorí mítìnì Yesaloonaka. A ṣe mítìnì ìjọ kan lórí ọ̀rọ̀ Yesaloonaka tí mo bá pa irọ́ Ọlọ́run o má gbàgbọ́ bá dá aago 8 Nigeria time a lè ṣe di aago 8 alẹ́ Nigeria time. More than 12 hours àwọn lórí ọ̀rọ̀ Yesaloonaka gbogbo àsìkò yẹn. Ṣé àwọn tó wá fi gbogbo àsìkò yìí lẹ̀ tó wó tààrà sí gbogbo nǹkan tẹ wá fẹ́ sọ wọ́n dèèyàn burúkú? Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Lórí gbogbo yẹn àfáà wa gbogbo yẹn bàbá ní Markaz ẹjọ́ torí tọ́ Ọlọ́run ẹ ṣe déédéé lórí ọ̀rọ̀ yìí. Olólùfẹ́ Sheikh Adamu làwa o, olólùfẹ́ Mudiru làwa o. Gbogbo ta lè ṣe fún Yesaloonaka aṣèǹtorí Sheikh Adam aṣèǹtorí Mudiru Markaz. Àwọn tẹ́ ẹ̀ rí yìí tó wá parọ́ fún yín yìí aburú tí wọ́n ṣe fún ọgbà yẹn kò kéré. Tí ìgbà yìí kí gbogbo àwọn nǹkan tí mo padà gbé jáde wọn ò gbà pé àwọn bú Mudiru Markaz lóòótọ́ náà. Wọn ò gbà pé àwọn bú Mudiru. Ẹ má yẹ kí wọ́n rí àwa tí à ń ṣe wàhálà lórí iṣẹ́ Ọlọ́run àti nítorí Mudiru Markaz. Ẹ má kàn rí wa gẹ́gẹ́ bí èèyàn burúkú. Ìfẹ́ àwọn ẹni Ọlọ́run làwa ní gbogbo àwọn táwọn ní gúrùpù yẹn kò sẹ́ni tó kéré nínú ọgbà Markaz. Kò dẹ̀ sí ẹni tí àwọn òbí ẹ̀ jẹ́ àfáàní gbogbo wa látòrí chairman wa. A kóra wa jọ nítorí Ọlọ́run ni. Àwọn tó wá tí wọ́n sùn tí wọ́n wó lórí Yesaloonaka tó wá ná àdúró owó wàláì tàláì ẹ má kí n predict owó tí wọ́n ná lórí Yesaloonaka. Tọ́lọ́run wá padà wá ní kí Yesaloonaka wá jáde nígbà táwa gbọ́rọ̀ DSS níjọ́ Monday tí àáfàá wa Juma ti fún wọn lówó. Àwa ò pé òkè ẹ fẹ́ lo DSS. A dẹ̀ mọ̀ pé owó yẹn àkáǹtì
ọ̀dọ̀ ẹni tó lọ àti rí a mọ̀ pé DSS máa padà operate ní ọjọ́ Tuesday padà parí gbogbo ètò ilé tí mo fẹ́ sọ yìí àfa Yesaloonaka ló lè mọ tójú ẹ̀rí ńjọ́ tó jáde. Àfa Yesaloonaka ló lè mọ tójú ẹ̀rí ńjọ́ tó jáde. Nígbà tá a di pé kọ́ fẹ́ lo DSS a lè wò pé kí lẹ fẹ́ kí ọmọdé tó ṣe fún iṣẹ́ fẹ́ pa ni. Èmi fún ara mi yìí a sọ fún yín èmi ni mo organize. Ọ̀rọ̀ ilé ìkọjọ́ májà gbọ́ tó bá ní kọ́ lọ́wọ́ rí ẹ jẹ́ kéèyàn rí ẹ ni mo organize pé kí àwọn security lọ wà pẹ̀lú Yesaloonaka. Ọjọ́ tí Yesaloonaka máa jáde àwọn security yẹn ló gbé Yesaloonaka láti Ilé-Ifẹ̀ àti lọ́ọ̀yà o àtàwọn àbúrò ẹ o àti gbogbo wọn o wọ́n lọ pàdé Yesaloonaka nìbàdàn ni wọ́n dàrú mọ́ wọn lójú náà àtàwọn DSS wọn if not so DSS tó bá tún gbé Yesaloonaka. DSS ẹ̀rẹ̀ máa gbàgbé wípé Yusuf náà sọ lánàá pé kéèsì DSS wà ńlẹ̀ ó sọ lánàá ó sọ ní àná pé kéèsì DSS wà ńlẹ̀ pẹ̀lú Yesaloonaka láti fẹ́ fi frustrate tọ́lọ́ba ní ọ̀rọ̀ wa yanjú pẹ̀lú bàbá Mudiru Markaz pẹ̀lú àwọn tọ́lọ́hún lò láti parí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lẹ́fọ̀ lọ́hùn ẹ má jẹ́ kí àárín àwọn kan gẹ́gẹ́ bíi pé àwọn ni màá dàrú anybody wọn Yesaloonaka níṣẹ́ tó jẹ́ yìí ó jẹ́ nítorí ìfẹ́ àfa rẹ̀ ó dẹ̀ ọlọ́run dẹ̀ ní kó jẹ ìyà yẹn nítorí àfa rẹ̀ so that tọ́lọ́ba dẹ̀ parí ọ̀rọ̀ yìí náà àfa wa náà lọ́lọ́run tó fi parí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká da gbogbo ọ̀rọ̀ yẹn ká filẹ̀ fọlọ́ àtàwọn àfa wa now nísinsìnyí ẹ̀yin náà tí wàá gbàgbé yìí náà jẹ̀bi ẹ̀gbọ́n Mudiru Markaz tẹ̀lé yìí tó àtọ́ra àfojú lọ́wọ́ Mudiru Markaz àwa náà ṣetán láti pé kí àlàáfíà kó jọba láàrin gbogbo wa ẹ má wàá gbé ọkàn lọmọ ló ń ti Yesaloonaka àwọn Muslim diaspora wọn nífẹ̀ẹ́ Yesaloonaka àwọn kan ọba Yesaloonaka jẹ anybody bá Yesaloonaka jẹ o Ọlọ́run lò wá láti yọ Yesaloonaka kó nínú ọ̀fìn nítorí pé ihun tẹ plan Yesaloonaka ò dáa ihun tẹ plan fún ò dáa so that tọ́lọ́ba bá parí ọ̀rọ̀ yìí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pọ́lọ́ ti parí ẹ̀ àdèbẹ́ lọ kí wàhálà máa lọ mọ́ nínú Islam gbogbo tó bá dé kù náà Ọlọ́run bá parí ẹ̀ àmọ́ ẹ má blackmail àwa kan pé àwa lèèyàn burúkú tó bá wéèyàn burúkú inú wa kọ́ wa lọ́tọ́dọ̀ Yusuf àti Saheed Shittu àti oníyàwó mẹ́ta kan wá èèyàn burúkú lọ́tọ́dọ̀ wọn àwa ṣe gbogbo tá a ṣe fún Ọlọ́run àdẹ̀ṣe nítorí ìfẹ́ ṣe àádá tó dà bí eléyìí ẹ má sọ wá déèyàn burúkú ẹ má gbàgbé mo sọ níbẹ̀rẹ̀ pé bàbá Mudiru ti ní pé kí Yusuf má wàá bẹ àwọn ilé o àwọn ti yànjẹ fọ́lọ́run ẹ má gbàgbé mo sọ pé Yusuf ti ń retí kí Yesaloonaka wá sílé àwọn olóṣù nílò bu o òun sì ń retí ẹ o àdẹ̀gbọ́ time and condition tó ti fẹ́ gbé Yesaloonaka ṣùgbọ́n torí pé mi ò ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ mi ò lè. àsìmọ́ àbúlà ọlọ́lá ló ṣe àdámọ́lìyà lórí ìyàlẹ́ṣà láwùjọ àwọn onímọ̀. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́.